àìrówó jẹun ló jẹ́ kí n lu ọmọ mi tà ní gbàǹjo. ní báyìí àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Uyo nípínlẹ̀ Akwa Ibom ti sọ pé ọ̀dọ̀ àwọn ni ọ̀gbẹ́ni Gabriel Okon-Ekpiri tó ń gbé ládùúgbò Ekit Itam Apangobong níjọba ìbílẹ̀ Itu wà báyìí tó sì ń ran àwọn lọ́wọ́ nínú ìwádìí ìjìnlẹ̀ táwọn ń ṣe nípa rẹ̀. wọ́n ní gbàrà táwọn bá ti parí gbogbo iṣẹ́ ìwádìí táwọn ń ṣe nípa rẹ̀ tán làwọn máa tó fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ kó lè jìyà iṣẹ́ ohun tó ṣe gan-an. Aláròyé gbọ́ pé ẹ̀sùn pé Ekpiri ta ọmọ rẹ̀ kan tó jẹ́ ọmọ ọdún mẹ́sàn-án lẹ́gbẹ̀rún lọ́nà irinwó náírà 400,000 naira làwọn ọlọ́pàá fi kàn án tí wọ́n sì sọ pé òfin ìlú ọ̀hún fajúro gidigidi sẹ́ni tó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ láàrin ìlú. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Odiko Macdon tó ṣàfihàn àwọn ọ̀daràn gbogbo tọ́wọ́ àwọn ọlọ́pàá ìlú náà ti tẹ̀ láìpẹ́ yìí sọ fáwọn oníròyìn lọ́jọ́ Monday ọjọ́ 26 oṣù kẹfà ọdún 2023 yìí pé òwúyẹ́ kan ni wọ́n wá fọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí tí ikọ̀ ọlọ́pàá kan tí wọ́n ń pè ní Quick Intervention Squad sì ti lọ fọwọ́ òfin mú un nílé rẹ̀. Alukoro ọlọ́pàá náà sọ pé Ekpiri kò bá wọn jiyàn rárá lásìkò táwọn fọwọ́ òfin mú un tó sì tún ti jẹ́wọ́ lójú ẹsẹ̀ fáwọn pé lóòótọ́ lòun ta ọmọ òun tó jẹ́ ọmọ ọdún mẹ́sàn-án òun lẹ́gbẹ̀rún lọ́nà irinwó náírà fún oníbàárà kan báyìí. nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ohun tó gbé e dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ni Ekpiri pàápàá ti kábàámọ̀ lórí ohun tó ṣe náà. ó ní èṣù ló sún òun débi ìwà pálapàla bẹ́ẹ̀ àti àìrówó jẹun lásìkò tí ebi burúkú kan fẹ́ gbẹ̀mí òun dànù lòun bá kúkú pa ọkàn pọ̀ tóun sì gbé ọmọ náà tà dànù lówó pọ́ọ́kú pẹ̀lú ìrètí pé bóun bá ṣì wà lókè èèpẹ̀ òun máa bímọ míì. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún CP Ọlátóyè Dúrósinmi ti lóun nífẹ̀ẹ́ sí ẹjọ́ Ekpiri náà tó sì ti pàṣẹ pé kí wọ́n tètè parí ìwádìí nípa ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n sì fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ ní kíá. Bákan náà ló rọ àwọn òbí àtàwọn alágbàtọ́ gbogbo pé títa ọmọ wọn lówó pọ́ọ́kú kọ́ ló máa yanjú òkè ìṣòro wọn ṣùgbọ́n kí wọ́n nígbàgbọ́ pé àwọn ọmọ ọ̀hún yóò dirú digba fún wọn lọ́jọ́ iwájú ni. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.